Once again, Koiki Media will bring the work closer to your doorstep. Ó ti pẹ́ tẹ́tí gbọ́n wa online. A ti padà wá, a ti padà délé ní. Mo kí gbogbo ẹ̀yin fans wa a kú àsìkò yìí. Most especially àwa tá wà ní orílẹ̀-èdè Nigeria location 419. A kú ìrọ̀jú, a kú àsìkò yìí. A kú bí gbogbo nǹkan ṣe ń lọ lórílẹ̀-èdè Nigeria táwọn kan pariwo pé wọ́n Nigeria làwọn fẹ́. Àsìkò kí àwọn tó sọ pé wọ́n képo pamọ́ kìnní kan kó kìnní kan pamọ́ ká kó kìnní kan pamọ́ èyí tán ló máa ṣẹlẹ̀ ṣó ti ń ṣẹlẹ̀ báyìí. Àwọn ìṣe APC àìṣe PDP àìṣe Labour Party èyí táwa dúró lé lórí platform wa bẹ́ẹ̀ ṣe mọ̀ oníká ní orílẹ̀-èdè títí wa tí a mà lè máa pàṣẹ lórílẹ̀-èdè tiwa èyí tá a nílẹ̀ Yorùbá ó tó wá pín ó tó wá jẹ bọ́ ìgbà táwọn àtọ̀hún rìn wá bá tó wá ń jẹ mùdùmùdù nǹkan tó yẹ ká jẹ ẹjọ́ kí ni ẹ̀rí lé from that area. A wà lójú pópó lẹ́ni orí títì ẹ̀yìn náà ṣàtìrí orí títì la wà. A ṣe ìwádìí gbogbo àwọn onímọ́tò bó ṣe ń complain pé kò tiẹ̀ sépo anywhere most especially ọ̀nà ọjọ́ yìí tó bá mojú ọ̀nà yẹn máa mọ̀ pé busy road ni gbogbo mọ́tò bó ṣe pọ̀ ń gáràjì nowhere to go wọn ní passenger kan tó máa gbé ẹgbẹ́ tó bá tún rí passenger gbé lóró owó repo wọn rí passenger gbé débi wọn máa rówó repo. Ó ní ọlọ́kọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi òun náà tiẹ̀ ń complain látàárọ̀ mọ́ ní tiẹ̀ sáré wá sí online mo fẹ́ káwọn gan sọ ìkan méjì nǹkan táwọn náà ń kojú lójú ọ̀nà nípa pé dílà ọ̀pọ̀lọpọ̀ mọ́tò yìí ọwọ́ dílà ló wà wọ́n ń sanwó installment ni mo fẹ́ káwọn náà sọ wọn tó ju wọn ń rí lójú ọ̀nà even though pẹ̀lú àwọn ọ́fíìsà mú wọn o pẹ̀lú PMS ara wọn o láàrin ara wọn nǹkan tán bá lè sọ àwọn náà ó sọ bàbá ìjọba agbóhùn sókè onídìí máa sọ fún ìka mẹ́rọ̀ jù. ṣe rí ìlú le ó lè pọ̀ jù Ọlọ́run ni kó ṣàánú wa báyìí o àti jẹun gan òdìṣẹ́ dílà àwọn òjẹ́ ká sùn wọn ò jẹ́ àsinmi wọn ò ṣe ẹ̀fẹ̀ gbọ̀n kankan tí wọ́n ara. ìlú náà ti ń gbé mọ́tò fún yín sìn. ní ìsìn 3 million plus náà ń gbé mikra lẹ̀ fún wa báyìí káàṣì ẹ̀ ní ìsìn 2 million 3 ní káàṣì ẹ̀ báyìí. 2 million 3 ní káàṣì ẹ̀ báyìí pé ẹ lówó lọ ẹ̀fẹ̀ lọ rà ìsọ̀límẹ́ǹtì 3 million plus náà ń gbé ilẹ̀ báyìí. even àti jẹun gan òdìṣẹ́ epo wọn páàtì wọn gbẹ wọn. kẹ̀kẹ́ epo ń rà gan. ní ọ̀nà ọjọ́ báyìí kò sí epo báyìí àríkò rà rárá láti ìwò lọ́jọ́ gbọ̀n kò sí epo abala kẹ́ni abala kejì gbogbo wọn ti lé epo pa àríkò rà so àti jẹun nílò ìsìn náà ó di iṣẹ́ báyìí ìlú léwu. bí èlò lẹ wá ń lójoojúmọ́ báyìí sí. owó oúnjẹ ni àwọn tá a ti ń rí bíi 10,000 tẹ́lẹ̀ lọ́wọ́ dé tá à ń rí 1,500 tí 1,500 bá wa lọ lé 1,000 bá wa lọ lé láìsí labour oṣù àwò òun pàtì àti ilé epo ní gbowó lọ wá báyìí o. ọ̀tọ̀ tún ni àwọn ọ́fíìsà náà tún mú yín. àwọn ọ́fíìsà náà tún mú wa wọ́n ń dá wa láàmú. ọ̀tọ̀ tún ni PMS náà ṣe ti tiẹ̀. PMS náà ṣe tiẹ̀ àwọn ìwé kan ṣe tó ń bẹ́ẹ̀ sí ìwé local government wọn kò lè ẹran tó kó sábẹ́ àwọn ilé náà. local government ìlú làwọn yẹn. èyí tí mò ń sọ yìí méjì péré báyìí ní ìwé yẹn 5,500. pépà méjì péré wọ́n pè kan lẹ́mọ̀sán wọ́n pè kan ní akin. emotion àti akin permit. 5,500. jẹ́ tiẹ̀ mọ̀ wúlò akin permit àti emotion yìí gan. kì í ṣe pé bóyá o mọ ìwúlò ẹ̀ gan mi ò ṣe fi bẹ́ẹ̀ mọ ìwúlò ẹ̀ mi ò fi bẹ́ẹ̀ mọ ìwúlò ẹ̀ torí pé kò díwèé mọ́tò lọ́wọ́ à ń gbàwé mọ́tò lọ́tọ̀. ọ̀tọ̀ ni ìwé mọ́tò ọ̀tọ̀ ni tíkẹ́ẹ̀tì PMS ọ̀tọ̀ tún ni tíkẹ́ẹ̀tì local government. ìwé pépà tíkẹ́ẹ̀tì kan tó ń bẹ́ sìn ìwé local government tó pè é 200 tó níyàn lójoojúmọ́. so ọ̀tọ̀ ni tíkẹ́ẹ̀tì local government ọ̀tọ̀ ni tíkẹ́ẹ̀tì PMS. tí mọ́tò kọ̀ọ̀kan san lójúmọ́ ó lé 5,000 mọ́tò kọ̀ọ̀kan lójúmọ́ tá à ń san lójú ọ̀nà tá à ń san fáwọn union lójúmọ́ ó lé 5,000 ó ti sú wa o ẹgbàá wa. orí ìsọ̀kan lẹ́sàn wọn sanwó orí ìta ẹ̀sán nílé ẹ̀sán ní gbogbo bus stop tẹ bá ti ń délẹ̀ mọ́ sanwó orí ìta. wọ́n á san láàárọ̀ á san lọ́sàn-án á san nírọ̀lẹ́ ẹ̀mẹ́ta là ń san lójúmọ́. ẹ̀mẹ́ta yẹ 300 owó orí ìta nìyẹn o. lójú bus stop kọ̀ọ̀kan ní o. owó orí ìta. tábà sì ní láti bí sí kínní tábà ní láti bí sí ọjọ́ junction tó máa wà ń bẹ̀ á lé ní 10. ó jù bẹ́ẹ̀ lọ. wọ́n ló tún jù bẹ́ẹ̀ lọ. ọ̀tọ̀ ní ká tó dá gbowó ọ̀tọ̀ ní ká tó dé ọjọ́ lọ́nlọ́nlọ́n ọ̀tọ̀ la lọ bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ la bọ̀ ẹgbẹ̀gbẹ̀ méjèèjì wọ́n ti ń san ẹ pé nǹkan ṣe ẹni tó ń ṣiṣẹ́ wà ní oòrùn
ẹni tó ń jẹ òun wà lábẹ́ ìbòjì táwa máa da kélekèle ọ̀tọ̀ ní tíkẹ́ẹ̀tì PMS, ọ̀tọ̀ ní tíkẹ́ẹ̀tì local government, ọ̀tọ̀ ní emotion, ọ̀tọ̀ ní working permit, ọ̀tọ̀ ní ìwé mọ́tò, ọ̀tọ̀ ní driving license, oríṣi ó ti ẹ̀ pọ̀ mélòó la fẹ́ kà. síbẹ̀ náà kò sí wọ́n ṣe fẹ́ rìn torí ọmọ mi náà tún ní kó sọ́wọ́ ọ́fíìsà náà ó tún jẹ́ tiẹ̀ ń bẹ̀ láti ẹ̀gbá àwọn ọ́fíìsà kan tó tiẹ̀ tún máa ókè àmọ́ bí ìlú ṣe rí kí lẹ́yìn náà ní fún wa ọ̀tọ̀ nìyẹn. ìyẹn tó wá ní nínú ìjọba, nínú òfin ìjọba, òfin lòdì sí ẹni tó bá ti mú bọ̀ ni. èyí tó bá tiẹ̀ fẹ́ ṣe fún tó bá fẹ́ ràn lọ́wọ́ ṣàmọ́ mú lọ sọ́fíìsì ni. èyí tó bá kọ fún òrùn tó rí ẹ̀rọ ọmọ nù. sẹ́yìn náà rẹ wá rí bí ìlú ṣe ń rí. láìpẹ́ some minutes ago la gbọ́ pé mọ́tò kan náà jóná Micra. kí ló ṣe? gbogbo kìíní gbèsè náà ni. ẹ tún sọ̀rọ̀ nípa pààtì mọ́tò gan sí gbé. pààtì mọ́tò náà lágbára. Asova Micra around 6,000 tẹ́lẹ̀ 70,000 ní báyìí. Asova ẹ̀ ń tà ní 6,000 tẹ́lẹ̀ ó wá di 17,000 báyìí. ẹ́ńjìnì rẹ̀ náà 60,000 lára ẹ́ńjìnì tẹ́lẹ̀. ẹni 60,000 lẹ́ńjìnì tẹ́lẹ̀. 270 là ń rà báyìí. ti di 270. 270 lára ẹ́ńjìnì Micra báyìí. 270,000. bẹ́ẹ̀ni 60,000 láti ń rà tẹ́lẹ̀. ilé mọ̀ wà lágbára. mi ti ẹ̀ mọ́ fẹ́ 60,000 ó wá di 270. Asọ́fà 6,000 ó di 17,000. ọ̀tọ̀ tún ni wàhálà epo. táyà gan kọ́ ìlú náà ń ta táyà mọ́tò ń sìn. táyà gbẹ̀rún tán báyìí. táyà 14 ní ẹ̀sìn. táyà 14. sáìsì 14 10,000 naira. 11,000. tuntun àbí tòkunbọ̀ wọ́n tòkunbọ̀ size 14 tó jẹ́ ti mọ táyà Micra size 14 wọ́n ní 11,000. ó gbẹnu tán tó sì tún máa ní extra táyà rẹ̀ máa ní extra nínú mọ́tò. ẹ jọ̀ọ́ ibo là ń bọ́ orílẹ̀-èdè yìí lọ náà? ibo là ń bọ́ orílẹ̀-èdè yìí lọ? ẹ̀yin tẹ́ bá mọ ojú ọ̀nà ìtẹ́lẹ̀ ẹ máa rí bí busy road lójú ọ̀nà yìí. ó wá di à ń ka mọ́tò kan àbí mọ́tò méjì mọ́tò mẹ́ta tó ń rìn lójú pópó. báàgì pure water lẹ́rìí hùn 250 náà ta báàgì pure water kan ó náà ń gbé dání 250. báàgì pure water tá a mọ iye tán rà ń gbà wọn olóde 250. mineral náà tiẹ̀ ló ń kà gbogbo oúnjẹ wọn ní fẹ́ jà wọ́n tún ní ráìsì ti di 75,000. ráìsì báàgì kan 75,000. 75,000 mọ́délé lóúnjẹ kan bẹ̀rù ló tiẹ̀ lóhùn sí ráìsì mọ́ pé ẹ̀wà ló ń fẹ́ máa tà. ẹ̀wà gan ti wọ́n. ẹ̀wà náà sì ti wọ́n. kóńgò kan 2,000. wọ́n ní 2,000 kóńgò ẹ̀wà kan. ẹ jọ ẹni tẹ bá fún 5,000 láyé ìgbà yẹn kẹ́ni kó lọ lóúnjẹ lé ó mọ̀ máa mọ̀ nǹkan tó máa rà. ayé ìsìn mo fẹ́ kẹ́ fi sínú comment box ẹni tẹ bá fún 5,000 ẹ jọ kí lẹ máa fi rà lọ́jà. kí ni nǹkan tó ká lọ́jà tí máa fún yín 5,000 ẹ kàn sọ nǹkan ìwọ̀ kan tó ká lọ́jà tẹ lè fi 5,000 yẹn rà. Once again, KOIKIMEDIA will bring the work closer to your doorstep. Lágbègbè tí èlò ni wọ́n ń ta ráìsì lọ́dọ̀ yìí. Lágbègbè tí èlò ni wọ́n ń ta ẹ̀wà. Lágbègbè tí èlò ni wọ́n ń ta mínírààsì. Oríṣiríṣi mínírà àtẹ̀bá lè sọ ẹ̀sọ́ iye tán tà. Ká gbọ́ view látọ̀dọ̀ tí. Once again, KOIKIMEDIA will bring the work closer to your doorstep. Ẹ̀yà kan sọ gbogbo ilé kí a lè mọ ibi tá à ń lọ. Kán bá tàn wá lénìí tàn wá lọ́la tàn wá lọ́túnla. Ẹ jẹ́ á dìbò, ẹ jẹ́ á ṣe gbá. Tá bá dì náà, á gbọ́ pé àwọn tó máa dì ó dì. Bọ̀ kíní nǹkan ni solution wa. Orílẹ̀-èdè tó ti foundation ẹ̀ ti bàjẹ́ tẹ́lẹ̀. Foundation ẹ̀ ti bàjẹ́ tẹ́lẹ̀. Ẹ wá ń kọ́lé lé lórí ẹ̀ ń kọ́lé lé lórí. Ṣé kò ní máa bàjẹ́ sí ni? Ọjọ́ tí ó bá wó kò ní sọ fẹ́nìbọ̀dì náà bá ṣe máa ń sọ. Olóṣèlú sì ni wọ́n mọ̀ àwọn aráàlú mú. Wọ́n ti fìyà jẹ yín tó bá kú díẹ̀ wọ́n á tàn yín. Wọ́n á da dáwà lẹ̀ fún adìyẹ yín. Adìyẹ yín náà ti sáré wá jẹ dáwà. Ó yẹ ká ti gbọ́n ẹ̀yin ọmọ Yorùbá. Ó yẹ ká ti gbọ́n ẹ̀yin ọmọ Nàìjíríà. Ó yẹ ká ti gbọ́n. A rí protest tó ń lọ ní Minna. Láwọn Minna sọ pariwo ebi káàkiri gbogbo àgbáyé. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ní nǹkan ń ṣẹlẹ̀ káàkiri. Ọjọ́ kìíní àná ni gómìnà wa kó àwọn bárà lábẹ́ bíríìjì ní Ìwó Road.
tẹ́ bá tún débẹ̀ nsọ tún ti padà síbẹ̀ àwọn ọmọ ló ń ti wheelbarrow láàrin títì yẹn náà nǹkan náà ẹjọ́ ibo là ń bá lọ Adéyínká mo rí yín ẹ ní nǹkan bẹ ń tòótọ́ o nǹkan ọbẹ̀ ókè ẹ ní nǹkan ọbẹ̀ lẹ́yìn lè fi 5,000 rà nǹkan ọbẹ̀ nìkan kí wàá lẹ́ẹ̀fì jọbẹ̀ náà Ọlọ́run mọ̀ ṣàánú wa o Ọlọ́run ṣàánú ẹ̀yin ìyàwó ńlé ẹ kú ìrọ̀jú ẹ̀yin baálé ilé náà ẹ kú iṣẹ́ ẹ kú ìrọ̀jú Ọlọ́run ṣe gbogbo ẹ̀ dáadáa fún wa Ọlọ́run ṣe dáadáa fún wa o Ọlọ́run ṣe dáadáa fún wa àwọn tó bá ń san installment yẹn bí èlò ló náà máa san lójoojúmọ́ lórí ọ̀sọ̀ọ̀sẹ̀ 25,000 30,000 ìṣirò 5,000 lójoojúmọ́ nù. lè ṣí lójúmọ́ ìjọ tí mọ́tò ọyọ̀ ọ̀nù bẹ́ẹ̀ náà mo náà tún wò ó pé kí ọ̀nà tó wá jẹun. tábà ní 25,000 tábà ṣí 5,000 ọjọ́ márùn-ún ẹ̀yẹ Monday to Friday owó Saturday Sunday lẹ́fì bá ọ̀ká gan àánú Ọlọ́run jẹ́ ọ̀ká ọ́ìlì ní sẹ́yìn bá fẹ́ sáfíìsì mọ́tò ní sẹ́yìn ọ́ìlì lásán ó ní iye 10,000 sí. 10,000 ṣe sáfíìsì mọ́tò wọ́n ní 10,000 ṣe sáfíìsì mọ́tò ẹni yìí ní a pint of rice is 7,500 naira. ọ̀rọ̀ Adéyínká ní Ọlọ́run ó gbàkóso Ọlọ́run ó gbàkóso àdúrà ń lọ lójú lẹ́yìn ìbọn àwa náà ní láti ṣe tó yẹ káwa náà ṣe. Good afternoon, bring the world closer to your doorstep. Yes, ẹ ṣé gan, that's our slogan. We'll bring the world closer to your doorstep. Ibadan láwa o, Ibadan láwa. Láti ń fún yín bó ṣe ń lọ. Ẹ̀yin náà ibi títì ṣe rí. Mọ́tò mélòó lẹ́rí lórí títì? Títì lẹ́rí tó dáhùn. Express ní ọjọ́. Express ọjọ́ lélẹ́yìí o, tó máa ń busy, hold up all the time. Òun lẹ́rí tó rí fẹ́ orí. Mọ́tò mélòó lẹ́rìn tó ń rìn? Tẹ́ bá tún wo gbogbo mọ́tò tó ń rìn ọ̀pọ̀lọpọ̀ wọn làwọn commercial. Private car mélòó lẹ́rí tó ń rìn lórí pópó? Pọ̀ olè commercial lélẹ̀. Commercial ní bọ́ọ̀sì lè. Commercial náà lélẹ̀. Private kan ònu. Private náà lélẹ̀. Commercial tún dó sẹ́gbẹ̀ẹ́. Commercial ló ń lójú ọ̀nà jù ń sìn. Gbogbo route tẹ̀ wò yìí. Commercial ló ń lójú. Àtọ̀kadà àti márúwá tí wọ́n ti sọ pé 3 million náà ń fi gbé márúwá lẹ́ǹsìn. Gbogbo didi márúwá 3 million. Ìlú wa gangan làwọn gan fẹ́ mọ rí lójú. So once again Koiki Media bring the work closer to your doorstep. A kàn ní kí a tún sáré wá sí online lẹ́ni ká bá èèyàn wa sọ̀rọ̀. Ọlọ́run bí ẹ̀gbọ́n mi ṣe sọ ó ní Ọlọ́run á gbàkóso. Bẹ́ẹ̀ ni Ọlọ́run gbàkóso Ọlọ́run á ṣe dáadáa fún wa bọ̀ ẹ jẹ́ ká polongo orílẹ̀-èdè Yorùbá ní gbogbo ibi tá a bá wà orílẹ̀-èdè Yorùbá nìkan ló lè ṣe òun orílẹ̀-èdè Yorùbá ẹ jẹ́ ká ké tantan ẹ jẹ́ ká pariwo ẹ̀ mo sì kí bàbá wa CSI ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣá akínyìn akú ìmúra òkú ìyá yín Olódùmarè ó bá wa ṣe Olódùmarè ó bá wa ṣe mi tiẹ̀ ti múra ná àti múra ànáwó ká máa ró kẹ̀kẹ́ lọ sí Ìgbòho town olókù so a kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe agbátẹ̀ ètò náà Ọlọ́run bá mọ́jọ́ ró iwájú tí ìyá dojúkọ kò ní bàjẹ́ ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ náà ò ní bàjẹ́ iwájú yẹn náà Ọlọ́run mọ̀ lànà fún wọn no going back in Jesus name. Mo rí Mrs. Fúnmi Olúṣọjí ẹni ìtàn no going back lórúkọ Jésù ọ̀nà lẹ̀ tí ń wò yìí o mojú ọ̀nà ṣe rí ni Maruwa is now 3.5 million with 2 trustees. Wow, wọ́n ti bá wa gbé jáde wọ́n ní Maruwa 2.5 million ni ẹ̀tọ́ a máa mú 2 trustee ẹ máa mú wá ẹ wò mọ́tò tí mo wà nù ẹ̀ ó ti tọ́ọ̀nù ti kàn ó ti fẹ́ pèrò rẹ̀ a máa sọ̀kalẹ̀ lọ́sìn a tún wá sínú a lọ́nu mọ́tò mi. Agbó ọjọ́ lẹ́sàn ọjọ́ báyìí ẹ̀wọ̀n lọ́jọ́ lẹ́sàn. Agbó ọjọ́. Ajiawa
Àkúṣẹ́. Bon, a ti fẹ́ béèrè lọ́wọ́ àwọn márùwà bí a máa rí nǹkan gbọ́ lẹ́nu wọn. Àkúṣẹ́. Ẹ jẹ́ rí yín. Ẹ jókòó sẹ́gbẹ̀ẹ́ mi. Ẹnìkan ní 3.5 ilẹ̀ tí ẹ̀ ń gbé náà ń gbé márùwà lẹ̀ fún yín ní tòmẹ́ntì. Bí wọ́n tún ní èlò náà tí ẹ̀ ń gbé márùwà lẹ̀ ní tòmẹ́ntì. Ta ló lè bá wa jẹ bèèrè lọ́wọ́? A fẹ́ fi ṣe live náà fi ṣe live program ni. Àwọn ẹni mi kàmẹ́rà òjò akẹ́kẹ́ bí nǹkan ṣe ń bí lórílẹ̀-èdè yìí. Gbára ni àwọn èèyàn. Wọ́n ní tàbí jẹ́ kẹ́yìn náà fa onímọ́tò ti sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ wá onímọ́tò ti sọ̀rọ̀ bẹ́ẹ̀. Àwọn mọ̀ pàtó gbé márùwà lẹ̀ dáadáa. Wọ́n mọ̀ pàtó gbé márùwà lẹ̀ dáadáa sí wọn. Ó yẹ ẹ mọ̀ bọ̀. Ẹ mọ̀ bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi, ẹ mọ̀ bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹ mọ̀ bọ̀ bí. Abẹ́ interview yìí. Ṣé mo pa ti bá wọn Mikra sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé nǹkan ò rọrùn. A ti wà lẹ́yọ̀dọ̀ àwọn onímárúwá náà ń sìn. Ẹ gbọ́ installment márúwá ìlú náà ń gbélé fún mi. Máàkì lówó wọn wọ́n jù o. Installment márúwá ní ìsìn 4.6 4.4 ni. Ṣàpọ̀dọ̀ ẹnìkan comment ó ní 3.5 ni. Bọ̀ àwọn márúwá la wà lẹ́gbẹ̀ẹ́ wọn yẹn ti ń sọ̀rọ̀ yìí. Àlùbáríkà ní 3.5 àwọn àlùbáríkà 3.5 nígbà. Máàkì 4.5 Dẹ́jọ́ owó tó ń gbà ní tíkẹ́ẹ̀tì lọ́dọ̀ àwọn national owó yẹn ti pọ̀ jù. Nígbà tá a bá sanwó lọ́rọ̀ tá a sanwó tá a sanwó lálẹ́ ẹ̀dẹ̀ tún oye tí epo gan tún bọ́ sí. Owó àti mọ́wọ́ oúnjẹ lọ lé gan dogun báyìí. Àti mọ́wọ́ oúnjẹ lọ lé dogun. A máa san ọ́ndẹ̀ náà ní mọ́nà tán. A máa san Mọ́ntàrúkọ. Sóyè yín, so in fact ó ti súwá ìjọba gbogbo nǹkan náà fi ń ní wá lára. Bí ó mọ́tò ṣe sọ lẹ́ẹ̀kan náà làwọn náà sọ, wọ́n ní gbogbo junction táwọn bá dé làwọn ń sanwó 100 ní orí ìta owó ta. Wọ́n á tún san tíkẹ́ẹ̀tì fún ìjọ PMS, wọ́n á san tíkẹ́ẹ̀tì fún local government. Akin permit lọ́kadà rè lónìí. Ẹ wo Akin permit yẹn ga fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ẹ jọ kí ni iṣẹ́ PMS láti máa ta Akin permit? Látijọ́ aláyé ti dáyé local government ló ń ta ìwé yìí. Bọ̀ ó kàn yà wá lẹ́nu lóde òní iṣẹ́ kápẹ́ńtà dókítà ti ń ṣe. Iṣẹ́ dókítà wọ́n ti ń gbé fún bíríkìlà. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wá solution sí nǹkan ìbọn bá dẹ̀ sọ pé ó gbà wọ́n á fọ́ gíláàsì wọ́n á jọ táyà mọ́tò which is not supposed to be. A lot of graduates ló ń wa márúwá irú ìjọba wo ni à ń ṣe gan lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Owó mọ́tò ò léwó sí owó epo ń léwó sí owó tán ta gààrí owó tán ta ráìsì. Ìjọba eléyìí ti sú wa o. Tó bá tẹ̀ wọ́n ń san 4.5 million yẹn ní kìíní èló lẹ́ ń san lójoojúmọ́ lójoojúmọ́ sí. Lójoojúmọ́ 6,500 sí 6,700. Èló lè wọ́n ń pa lórí márúwá lójúmọ́. Ẹ wo a lè sọ pé iye kan ẹ wo iye epo tá a máa rà kó tó ṣe yọ 6,500 fún ilé owó deliver. Bọ̀ wọ́n ní ìṣẹ̀bẹ́yìn ṣì ń repo rà. Gbogbo ojú ọ̀nà olójú ilé epo tó ń tepo olójú ilé epo tó ń tepo. Kì í ṣe ogbólé epo ló ń tepo. Epo tá a tún rọ̀ òtún pé tẹ́ ẹ bá repo 1,000 bómi epo 700 lẹ́tà òun lẹ́ra. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run eléyìí ti sú wa. Tó bá yẹ pé revolution náà ló máa káàdì gbogbo ẹ̀ lẹ́ẹ̀ kó kúkú ṣẹlẹ̀. Revolution is the solution to the problem of Nigeria. Kò sí settlement kankan. Without revolution country yóò lọ síbi kankan. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Àwọn èèyàn tí wàá sọ̀rọ̀ pé nípa nǹkan páàtì mọ́tò wọ́n ní páàtì márúwá sì dáńtì ẹ̀. Ẹ wo kí ló bá ojú tí ò ní bá mú? Kò sí tó bá ti bá ojú yóò bá mú. Páàtì mọ́tò àti páàtì márúwá ṣé bí petrol ni gbogbo wọn jọ ń lò. Èló ń táyà márúwá ń sìn. Ìyẹn ò tiẹ̀ ṣe é sọ oríṣiríṣi ní táyà o. Táyà 35,000 wà tó jẹ́ Folocom. Táyà 19,000 wà. Ibẹ̀ náà dẹ̀ ni èwo ni oil filter. Ara oil filter lọ́ọ̀dì 25 ara ní 500 naira nígbà tó lọ́ọ̀dì 28 ó di 700 naira. Bí gbogbo ẹ ṣe gbówó lórí nìyẹn kọ́ọ̀pù márúwá náà gbówó lórí tapoli owó ọkọ̀ sì gbówó lórí.
ẹ lè gbé bọ́dọ̀ olóde ní 300 ní àwọn èrò máa sábọ́lẹ̀ ni gbogbo nǹkan tá a dé náà dẹ̀ ń léwó lórí ẹ wo ọ́ìlì èlò lára ọ́ìlì tẹ́lẹ̀ from 220 epo di 650 it is very bad. ìyá wa fún mi Olúṣọjí wọ́n ní ìnira yìí pọ̀ jù wọ́n ní ara ń ní gbogbo ènìyàn ṣé tòótọ́ lọ́dọ̀ tẹ̀yin náà. kò mọ sẹ́ńtárò mọ́ ni ọ̀pọ̀ lé ló mọ̀ ti dáwóró nígbà tó ń jaró bàbá tọ̀sán bó ni wà ló ṣe ní ìṣẹ̀lẹ̀. ẹnìkan tiẹ̀ wá sọ̀rọ̀ pé irọ́ làwọn ará pé gbogbo àwọn ọmọ Yorùbá látẹnujẹ ni wọ́n tí ọ̀rọ̀ òṣèlú bá délẹ̀ tán sí wọ́n tún gbégbá òṣèlú ilẹ̀ ní láti sọ. ṣé ẹ rí nípa òṣèlú Ọlọ́run má ṣàṣe wá ní onínú gbogbo because bí ìlú ṣe le tó yìí ìyàtọ̀ wà láàrin PDP àti APC o ìyàtọ̀ gidi wà ń bẹ̀ ó ní iye tí PDP fi ráìsì lẹ́ẹ̀kan tó kú olórí àlùfáà ó ní iye tí APC ń ta ráìsì báyìí ó ní iye tí APC ń ta ráìsì ó ní iye tí àwọn gààrí tẹ́lẹ̀ ẹ wo iye tí gààrí dà báyìí. ẹ̀gbọ́n mi tiẹ̀ wá sọ̀rọ̀ ó ní wọ́n ní protest ẹ sọ ohun pé tá a bá ní a ṣe protest àìmọye protest láti ń ṣe sẹ́yìn tó jẹ́ pé ilẹ̀ tẹ̀jẹ̀sílẹ̀ náà ló ń bá lọ kí lẹ́yìn wá rò. Tẹ̀jẹ̀sílẹ̀ yẹn tó bá yẹ kó máa tẹ̀jẹ̀ sí Ọlọ́run ní jẹ́ kó pọ̀ bọ̀ tó bá yẹ pé bó ṣe máa lọ náà nìyẹn tí gbogbo kan tó fi máa rọ̀ wá lọ́rùn àbí bá ṣe ń bá a lọ yìí náà ṣe bá ṣe máa bá a lọ nílé a lo ìgbà kòrò ó ní ìgbà àti kálukú lónìí ìgbà ẹ̀ńsà tó ní ìgbà àti kálukú lónìí ìgbà tí gbogbo ẹ̀dẹ́ tó padà tó ìgbà ló kà á so many things tí irú ẹ̀ ti ṣẹlẹ̀ ní Nàìjíríà làwà tábà tètè mọ̀ nǹkan tí ó ń lọ lọ́wọ́ báyìí láti tètè. màá tiẹ̀ wá fi ọ̀rọ̀ bàbá mi Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ó ní títàrí ò là ń kọlà ó ní ẹni bá máa bímọ yóò la ìrora kọjá pé n tí yóò bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ àmọ́ pa á la kinní kan kọjá ẹnìkan lẹ́sìn máa lò so gbogbo wa kí á jọ fi ọwọ́ sowọ́pọ̀ yín tí ò bá ti yẹ ká ṣe ká má ṣe yín tó bá yẹ ká ṣe kì í ṣe káwọn kan máa sá sẹ́yìn káwọn kan máa sá síwájú bàbá yìí sì nìyí ìjà gbogbo ọmọ Yorùbá ló ń jà ìṣe pé kò sówó lọ́wọ́ ẹ̀ ó lówó ó nílé ó níyàwó ó bímọ ó kò sí irú àwọn yẹn gan ni òye kan jáde bọ̀ irú wọn ló tún wá ń jáde tán so wọ́n wá ń sọ fún gbogbo ọmọ Yorùbá mẹ́sẹ̀gì wọn mò ń jíṣẹ́ fún yín pé ìwọ tó bá mọ̀ pa kíkanjú ọmọ Yorùbá ni ibikíbi tó bá wà jà fún ẹ̀tọ́ ọmọ Yorùbá nǹkan tí ó bá fẹ́ ṣẹlẹ̀ jà fún tábà lè máa mú ní gbogbo àdúgbò. ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ báyìí náà ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn àwọ̀ òfò tó bá ti yá ó ti yá náà. ẹ̀yin náà ni à let people come out on the street. tó bá ti yá ó ti yá kí mọ́tò mọ́ kan kọjá lẹ́nu ìwé ẹ̀mọ́ kẹ́rí everything dàrú ká blọ́ọ̀kì gbogbo nǹkan yìí ó ti á dìjù tí ó kẹta wá ń bá lọ bẹ́ẹ̀ àwọn ọmọ tá a bá tún wá ń bí. ọ̀tọ̀ sí lọ́fíìsà tí ó tún mú yín náà. àwọn ọ́fíìsà kan náà òótọ́ náà ni àwọn èèyàn wa náà tó fi fẹ́ ti wá náà. ṣé ẹ ti ẹ̀rí tọ̀rọ̀ àwọn ọ́fíìsà in fact ìjọba wọ́n fìyà jẹ wọ́n ẹ fámọ̀tẹ́kùn ní mọ́tò ẹ wà àwọn ẹlẹ́ni wá dúró sínú òrùn látàárọ̀ dalẹ́ kò sí ọ́fíìsì kò sí kan ẹ dẹ̀ máa nínú owó tán bá pa wọlé nìkan ti máa san sálárì fún wọn which is very bad tá ẹ bá tó wọn gbà ẹ dà wọn lẹ́ẹ̀kí kálukú lọ fún ìwé ẹ̀ náà èwo ni kẹ́ ẹ máa parọ́ tàn yẹn jẹ ẹ wo mọ́tò tẹ́ ra sí ìdí àwọn àmọ̀tẹ́kùn àwọn yẹn náà tún ṣagbára lò tán bá mú yàn yín tán wọn ní kí òkòbó wọn bò òun kọ́ ló ń bò a kàn lọ́wọ́ agbára lórí ara wa ni ṣe rí lórí ọ̀rọ̀ Nàìjíríà yìí èmi ti máa ń sọ tipẹ́ without revolution Nàìjíríà ò lọ ibì kankan ẹni riot protest ló ń di riot now riot ló ń di revolution pé kò ní sí ìtàjẹ̀sílẹ̀ irọ́ là ń pa. mo tiẹ̀ tún wá gbófin kan tí wọ́n tiẹ̀ tún mú wá ń sìn tèmi rò pé kò ní ìtumọ̀ bí ó sì ní ìtumọ̀ lọ́dọ̀ yìí wọ́n ní kán tún káńsù gbogbo ọtí inú láìlọ́n wọ́n ní nǹkan tó ń dojú kùn sí náà. wọ́n lè káńsù rẹ̀ torí táàkì tó ń gbà lọ́wọ́ wọn ẹ máa gbọ́ wọ́n ní smokers are liable to die young wọ́n kọ síbẹ̀ ṣé bíbí kan náà ti ń produce ẹ̀ jáde why tẹ́ ẹ̀ ban complain yẹn why tẹ́ ń gbowó lọ́wọ́ wọn do you think people are fool ṣé ẹ rò pé fool ni wá ni bàbá Awólọ́wọ̀ sọ ní 1987 ó ní tó bá yẹ ẹ̀yin ọmọ Yorùbá ó lé ẹ̀yin lẹ máa gbìjà ara yín àsìkò tó bọ̀ nígbà EndSARS ṣẹlẹ̀ ṣé ẹ mọ̀ pa gbìjà ara wa a lot of police officers ni wọ́n padà nù ṣé family tí wọ́n rí wọn mọ́ àìmọye ọmọdé waste sí bíríìjì àjà so in tó ń bọ̀ yìí end of Nigeria ni end of Nigeria yes tẹ́ ẹ bá wo gbogbo ìgbèríko south west gbogbo bẹ̀ ní Fúlàní ti yípo ní àárọ̀ yìí ní àdúgbò kan mo forúkọ bò láṣìírí blazer wà lọ́rùn Fúlàní
mo fi Ọlọ́run tó dá mi ṣẹlẹ̀ di blazer 25,000 lọ́rùn Fúlàní yẹn wọ ẹ máa paṣọ tó wọ̀ sábẹ́ aṣọ tiẹ̀ ni ṣùgbọ́n blazer tó wà lọ́rùn rẹ̀ bóyá bí àwọn tí wọ́n kidnap tí wọ́n pa ló bó aṣọ ẹ̀ tó wọ̀ because kò sí àwọn criminology officer ní around kí ni iṣẹ́ àwọn ọlọ́pàá. ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ni ìgbà tẹ́ni tó bá ń ṣe criminology tó wà lè ṣe búrẹ́dì tó ń ṣiṣẹ́ tẹ́ni tó wá ṣe accounting tó wà lórí báǹkì tó ń ṣe doctor àbí tó wà ní hospital tó ń ṣe doctor bó ni gbogbo ọ̀ṣẹ́ ní mọ́tò. imagine ẹni tó rí di Yorùbá is a banker ṣe in tó rí di nìyẹn gbogbo ojú ọ̀nà ló ti di páńpẹ́ ẹkú. àìjẹ́ fojú ọ̀nà yìí ràn ojú ọ̀nà kan lélẹ̀ even ẹ wo wíbàrò gangan mi tó kó tó regùn ojú ọ̀nà ni wọ́n sì ń gbowó kí ló ṣẹlẹ̀ ní Ghana tí Ghana fi dáa búrẹ́dì lásán náà gbowó lé lọ́dún náà lọ́hùn tí Ghana fi dáa búrẹ́dì ti lówó ẹbí àwọn gbogbo Ghana ló wá sí Nàìjíríà gbà sọmọ yìí lè jẹ 200 naira bẹ̀rẹ̀ kọ́ ọmọ mi yóò parí búrẹ́dì 500. búrẹ́dì àdúgbò wa sá gbé Ọlọ́run family of three tí family of three bá fẹ́ jẹ búrẹ́dì tó máa yó wọn pẹ̀lú tíì búrẹ́dì lásán wá jẹ búrẹ́dì 2,000 naira. oúnjẹ àárọ̀ nìkan ni oúnjẹ àárọ̀ breakfast gan ni ká pè breakfast ni èèyàn tí ó jẹ kébí gbà kan tí a bá gbé gàrí lẹ̀ tí ẹran bá jẹ gàrí a kì í lé ẹran tí ẹran bá jẹ èpo ẹ̀gẹ́ nísìnyí èèyàn ó pa ni. gàrí á padà ráìsì 1,000 agolo. ẹ̀yin náà wá wò owó tá a fi ń ra ráìsì agolo kan nísìnyí la fi ń ra bọ́ kan tẹ́lẹ̀ in tó ń ṣẹlẹ̀ ní Ghana iye táǹtà nǹkan ní sẹ̀mẹ̀ bọ́dà ní 1992 iye táǹtà nǹkan iná ṣì ń tà dìísì. ẹ wá gbọ́ nǹkan tí ìgbàgbọ́ gbogbo ọmọ Yorùbá tí wọ́n dúró pẹ̀lú Professor Banji Akintoye ó ní pé solution fún gbogbo nǹkan tá à ń sọ yìí ó ní kí orílẹ̀-èdè Yorùbá dá dúró ìdí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ wọ́n ní ayé ìgbà tí wọ́n so gbogbo àpapọ̀ àti pọ̀ tó bá bọ̀ ní ìsìn àti pọ̀ and gbogbo nǹkan tó wà nílẹ̀ Yorùbá ó tó ọmọ Yorùbá jẹ Yorùbá ló kàwé Yorùbá náà ń jáde Yorùbá lọ́lọ́run fún lọ́gbọ́n jù ní gbogbo ẹ̀yà tó wà nílẹ̀ Yorùbá business ní Igbo mọ̀ ṣe àwọn ti Haúsá náà Haúsá wò lẹ̀ tiẹ̀ kàwé wọn ṣe kán dáko ní tiwọn náà Fúlàní àmọ̀ràn Fúlàní rí nílẹ̀ Yorùbá wọ́n darapọ̀ mọ́ Haúsá ni Haúsá náà gbà wọlé sílẹ̀ Yorùbá so nǹkan tó wọ́n ń sọ wọ́n ní kí ilẹ̀ Yorùbá tí a bá lè dá dúró tí a ní ìjọba tiwa kò possible kí president ilẹ̀ Yorùbá kó wà nílẹ̀ Haúsá kó máa pàṣẹ fún wọn nílẹ̀ Yorùbá ó máa wà nílẹ̀ Yorùbá wa ìyìn tó bá sì ṣe àtọ́kalẹ̀ rẹ̀ agboolé rẹ̀ ọmọ agboolé báyìí wọ́n ní ibi bẹ̀rẹ̀ ní solution ó sì máa wá ibi tí DPO olórí sójà olórí kíní tó bá ti ń jẹ́ ọmọ Yorùbá tí ń ṣe pọ̀ ọmọ àtọ̀rìn wá wọ́n wá ní kẹwàá péjúwe gbogbo ọmọ Yorùbá tó jẹ́ sójà tí ọmọ Yorùbá yóò bá wọṣọ sójà ń sìn wọ́n á gbé lọ sílẹ̀ Haúsá ẹ wo ìyẹn lè káyú Yorùbá tí wọ́n ti pánlẹ̀ Haúsá pẹ̀lú ọ̀rọ̀ Boko Haram tó ń ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá wà peaceful àlàáfíà ṣì wà nílẹ̀ Yorùbá compared to other side tí ibẹ̀ yẹn tó máa ìbínú fífọ́jú náà máa ń bínú lọ́hùn tó yẹ pé wọ́n fi máa ń pa àwọn ọmọ wa tó wà lọ́hùn tí wọ́n bá lè bá wa ṣe orílẹ̀-èdè yìí tó yẹ pé àwọn ọmọ tiwa náà ó wálé ó wá kù bí ọmọ onílé láṣẹ wò bí láṣẹ máa lajú ẹ̀ lẹ̀ kí àtọ̀ rìn wá kó máa jẹ gàba lé wọn lórí tó bá pé ẹ̀yin jọmọ àdúgbò yìí wọ́n wá fi yín jẹ gọ́vnà ládùúgbò yìí ṣé gbàgbà ládùúgbò yìí bàjẹ́. láìláì ṣe àrí mo fẹ́ sọ nǹkan lórí ọ̀rọ̀ tí ẹ sọ ní àwọn bàbá tán ti lọ sọ́run ni mo blame tá làwọn yẹn àwọn ni bàbá Awólọ́wọ̀ kí ni reason tí mo ṣe blame wọn torí gbogbo ọ̀rọ̀ mi màmá mú point jáde mo forúkọ bo radio station kan láṣìírí radio station ni wọ́n ti sọ wípé nínú Nàìjíríà tá a wà yìí nígbà tí wọ́n fẹ́ gba òmìnira bàbá Awólọ́wọ̀ wọ́n sọ wípé kí àwọn Tafawa Balewa kan mọ̀ rú torí pé wọ́n kàwé tẹ́ bá wo statement tí Haúsá máa ń sọ wọ́n máa ń pera wọn ní born to rule check kò wá rí bẹ́ẹ̀ ní Nàìjíríà tọ́mọ Yorùbá bá fẹ́ wọ secondary school ó gbọ́dọ̀ gba 70 àti Yíbò 70 but tọ́mọ Haúsá bá gba 12/100 ó ti wọ secondary school ní the same country ẹ wo gbà tí à ń jà àti wọlé ìwé tá bá fẹ́ ṣe O level result kò sẹ́ni tí ó mọ̀ pé GC ó wide Haúsá ló introduce NECO tí ò bá sáwúsá ní wọ school kí làwọn olórí ti wá ń ṣe ok tí president ní ìsìn ẹ wo ṣé ológun first regime Ajímọ̀bí
lèmi sọ pé mi ò ní interest nínú iṣẹ́ ológun mọ́. Ajíṣebú tó jẹ́ PRO police ní Ọ̀yọ́ state ó ló ṣe interview fún mi 1-on-1. Gbogbo àwọn ọ̀rẹ́ mi tó lọ ṣe interview ní north gbogbo wọn ni wọ́n mọ̀ mú. Nílẹ̀ Yorùbá wọn mọ̀ mẹ́ni kankan. Ṣé wọn àwọn wá kọ́ lọ́n lórílẹ̀-èdè báyẹn? À ń sọ́njọ́ kìíní àná kẹ́ ẹ jẹ́ ká pín Sunday Igboho ń sọ ṣùgbọ́n tí kú ilé Yorùbá pa ni tòde ò lè ráàyè. Gbogbo ọmọ Yorùbá ni wọ́n dìtẹ̀ Sunday Igboho. Nnamdi Kanu ṣé wọ́n ti fi ilẹ̀ dòní? Ẹjọ́ ẹ wo iye ẹ̀mí tó sùn nígbòho lọ́jọ́ yẹn. Kí ló dé táwọn olórí wa ya ìkànnà? Ṣé bẹ́ẹ̀ yìí náà ń travel out? Ṣé bẹ́ẹ̀ ń lọ sáwọn ọbẹ̀? Kò sí tẹ́ ẹ lọ ṣé bẹ́ẹ̀ pé kẹ́ ẹ náwó kẹ́ ẹ ṣe. Ṣùgbọ́n àkókò ń bọ̀ tó ẹ pé àwa láàmú káyín mọ́lé. Àkókò ń bọ̀. Ẹ má wọrí. Ẹ wo ẹ ṣe mọ jẹ́ ká gbà wọ́n láàyè bọ̀ mo fẹ́ kẹ́ bá máa bá hashtag end Nigerian protest is coming hashtag end Nigerian protest is coming ó ń bọ̀ lọ́nà ending that Nigeria yẹn a máa end ẹ̀ coat of arm tó wà lórí coat of arm ẹ̀yẹ àti kíní gbogbo wọn a fẹ́ tú wọn lẹ̀ káwọn bá wọn rán káwọn gan dúró wọn àwọn tá a bá ríra wa ká dúró tó bá pa ká mọ̀ pẹ̀lú wa alájà fún tán fi ṣe wá lè ṣe ká end Nàìjíríà ká mọ̀ pé àjà fáwọn aráàlú àjà fáwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa ẹ tó bá kú kò kú ẹ tó bá dẹ́ àti máàdì gan sìn ó dogun fáwọn bọ́ọ̀sì àti kéèyàn mọ́ lè mọ́ ṣe kéèyàn mọ́ ṣiṣẹ́ iṣẹ́ bí erin kó mọye tán gba léèsì ni. mo ṣiṣẹ́ látàárọ̀ sí mo lọ jẹun bíbẹ̀ mi yó oúnjẹ 900 naira mo jẹ 900 wàláì mo fi àyè inú mọ́rúwá mo wà yìí oúnjẹ 900 mi mọ̀ pé mo jẹ́ ní tì mo ti mọ mi bí ẹni máa kú sí mi mọ̀ pé mo jẹ́ ní tì serious o 900 tẹ́lẹ̀ ń gbà pẹ̀lú ráìsì gàrí wá dé 100 naira owó ráìsì 30 naira jẹ́ pé ìgbà kan tí bá fẹ́ travel ló wọ́n fi lẹ́nu ọ̀sẹ̀ 2015 ìyàwó mi ó dẹ̀ survive pẹ̀lú ọmọ ìsinyìí ó sì pé. ẹ lè fún 2000 owó tó ní tán. ẹja méjì mo rà lálẹ́ àná ní bọ́dà 2000 naira ẹja méjì bọ́dà gbé sí mẹ́jọ. ẹja méjì ṣe kí mẹ́jọ 2000. Ọlọ́run gbọ́ ajẹ́lálẹ́ àná ẹja ti tọ́ báyìí. Atura mi báyìí. Màmá lára o. Màmá. Báwo tí ẹ̀sìn ìbílẹ̀ ayé gbà yẹn a gbọ́ wípé £1 1 naira. Ẹni pọ̀ mọ́ tí dọ́là dá báyìí. Dọ́là is 1650. Ó yẹ kó ju ti àwọn olórí wa. Ẹ mọ̀ pé dọ́là làwọn fi ń ṣe transaction dọ́là làwọn fi ń ṣe business. Dọ́là làwọn ń lò. Ìjọba ọkọ̀ lọ sí gbogbo airport ká short down everything. Káwọn gbogbo ìwọ tó bá gbogbo everybody. Àwọn kan ló jìyà ojú ọ̀nà. Ẹ bọ́ọ̀sì gbogbo ẹ̀. Inú igbó ni tẹ́lẹ̀. Ẹ̀mí ó ṣiṣẹ́ fẹ́mi ni. Àwọn kan kú tọ́wọ́ kan lè gbádùn. Once again, Koiki Media will bring the work closer to your doorstep. But ọ̀rọ̀ náà ti gbọ́ lẹ́nu àwọn èèyàn wa. Ẹ mọ̀ bí àwọn Mika àti kọ́kọ́ ń bọ̀. Maruwa náà ládé yìí. Ọ̀kadà ò sí mọ́ bí express làwà. Wọ́n ní end Nigeria ló kú báyìí. Já fúnra ara wa. Ibi tó bá lè là ń bọ́ ọmọkùnrin o. Èyí tí mẹ́sẹ̀jì máa kàn fẹ́ fún àwọn èèyàn wa yìí. Ìlú tí wọ́n bá wà tó bá ti rí táwọn èèyàn gbé placard jáde pé end Nigeria ìbáṣẹ nìkan ló gbé ẹ̀yin náà gbárùkù tì ẹ support ẹ̀ tẹ́ bá ti dáadáa wọn torí ẹlòmíì máa ṣe protest àwọn míì máa ṣe business ní wọn níṣẹ́ ni wọn níṣẹ́ ni wọn ṣe gbá ni wọn ṣàwo ni gbogbo wa pátápátá ẹ̀jẹ̀ ìbáṣẹ mọ́tò ló wà ìwọ náà páàkì ìbá ṣe márúwá ló wà ìwọ náà páàkì ẹ mọ hand everything lọ ìyẹn ló lè mú kíní rìn but táwọn kan bá ń ṣe táwọn kan ń ṣe nǹkan míì lọ kò sí wọn máa rí àwọn tó ń ṣe yàn ọ̀dàlúrú wọn á lè rán àwọn ọlọ́pàá wá kan bọ́ wọn máa rí pé gbogbo òlu pátá. ẹni tí ń tajà kó má tajà ẹni tí ń gbèrò kó má gbèrò kí gbogbo wa jọ jáde síta a gbọ́dọ̀ dẹ́nìkan dá. tẹ́bí yóò bá pa wá kó pa wá ká mọ̀ pé yes a good cause là ń jà fún. gbogbo àwọn mọ́tò tírélà kan gbogbo táwa tún ṣe ń jáde yìí owó ní fáwọn ẹ jẹ́ ká gbélé ẹ jẹ́ ká kó gbélé ẹ jẹ́ ká àwa máa survive àdẹ̀mọ́ survive ìlú ẹ̀. sí wàhálà mo mọ̀ pé àwọn akíkanjú kan náà ń gbọ́ wa tán bá ti gbé drawing jáde a mọ̀ bí yóò ṣe lọ. ẹ jẹ́ tó bá mọ ẹ̀dá gbá mọ́ làkíkanjú ẹjọ́ bá ti lákíkanjú gan kó wọlé àwọn tí wọ́n bá lè yọjú kan yọjú. ẹni tí ò bá ń sakíkanjú kó mọ supply pure water. kó tàjẹ́ mọ wòran tí ò bá ti lè kó lámọ gbábọ̀dé fún wa tó bá mọ̀ kó wọ́n gbábọ̀dé yóò bá fíìmù lọ kó bí sáà ti mọ gbábọ̀dé kó jónú yàrá rẹ̀ kó mọ ṣàìsọpọ̀ kó mọ fàdúrà ràn wá lọ́wọ́
tó bá ti lè kó mọ́ trespass rárá kó láti gbọ́n fàdúrà ràn wá lọ́wọ́ kó sì dùnú yàrá rẹ̀. ẹ ṣé gan. So once again, Koiki Media will bring the work closer to your doorstep. You know us as we always bring it to you live on the road. Ojú ọ̀nà náà láti wà láti ń fún yín láti ń gbọ́ táwọn èèyàn ń sọ, á jẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ dáadáa. Ẹ gbọ́ pé táwọn èèyàn ń sọ̀rọ̀ fúnra wọn ni wọ́n ń sọ̀rọ̀, ara ní aráàlú, nǹkan le, ọlọ́mọdé ó le fún wa ni. Thank you for joining us. A tún máa padà wá later.